níyàtọ̀ ẹ̀rọ orí ọwọ́ tá a tún gbé wọlé mo sọ lánàá mo ní old school la máa gbé wọlé lónìí ṣe bẹ́ẹ̀ rí pé old school èmi náà gbé wọlé adé west kòrè ọ̀pọ̀ nu yín ò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa rò pọ̀ Orlando kọ́ o eléyìí ọ̀la kankan adé west kòrè I've seen a lot of people coming on our pages today. Oh, you are all welcome. This is Shawanya right from the Agbola Radio TV. Yes, today is specially dedicated to our old people, our elderly people. So this one is old school for you. This guy playing is not Orlando Owo. Don't confuse it. This is Ade Wesco. Mo kí yín lọ́kùnrin lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Premier Zan, mo mọ̀ rí yín, ẹ kú àbọ̀ sórí ètò. Yewande Ritas, ẹ ṣé ẹ kú àbọ̀. Olúbùnmi kíkẹ́ lọmọ Ọdẹ́dìran, Adébọ̀gún, Sisi olórin, bóò ni. Ìlẹ̀pa, wọ́n ló ti dọ̀rọ̀ bọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Royal Majesty, Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run, ẹ káàbọ̀ sórí ètò. Bọ́láńlé Adéwùsì, mo rí yín ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran Mọ́nàmí, ẹ kú àbọ̀ sórí ètò. Níyì Ògúnmọ́kùn, mo màmá rí yín. Ẹ kú àbọ̀. Mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Bọ́lájí Olúkáyọ̀dé, mo kí yín ẹ kú àbọ̀. Wùmí Àbẹ, mo mà rẹ́yìn náà ẹ káàbọ̀ sórí ètò. Aṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ṣèyí Agboola, báwo ni? Ẹ káàbọ̀. Babátúndé Èlíjà, gbogbo yín mo kí o ẹ kú àbọ̀. Mo ń padà bọ̀ lórí kọ́mẹ́ǹtì yín. Mo ń bọ̀. Ayé lolú olóye o, ayé lolú ọ̀wọ̀ máa dẹ̀ nílẹ̀ o, ayé wá dùn. Kọ́láwọlé Odùwálé, mo rí yín o ẹ kú àbọ̀. Àwọn èèyàn láìkí ẹ̀ ó kọjá be careful. Ruth Ọláìdé Adéjùmọ̀, mo rí yín ẹ kú àbọ̀. Adéníyì Adélékè, mo rẹ́yìn náà o ẹ káàbọ̀ sórí ètò. Kingsley Obie Amadi, my dear friend from Destiny, welcome to the show. I can see you. Demidoc Odùtáyọ̀, mo kí yín o ẹ kú àbọ̀. Ẹ káàbọ̀. Ètò Ṣọ́wọ́nyá náà láwa, ó kọjá be careful, ó máa ṣẹ́yẹ́ kẹjọ lónìí. Ayé wá dùn wá lójú Michael Bámidélé Ajíbọ́lá, mo mà rí yín o. Michael Bámidélé Ajíbọ́lá, mo rí yín. Kànmí Sàǹtúyì àti dé sórí ètò. Bàbá ẹlẹ́nu abẹ ẹ mọ̀mọ́ káàbọ̀. Kànmí Sàǹtúyì, bóò ni? Adójúdé sórí ètò lónìí. Ṣọ́wọ́nyá rèé, old school ní lónìí. lọ́kọ̀ ẹ̀sán bọ̀ lẹ́ o, ajẹ́gbàgbé ṣàbọ̀ngà olóye, afrotism lẹ́ olóye o, ìtọ́jú ẹ̀dẹ̀wẹ̀ tó yí dáadáa.
ìtọ́jú ìjà bàbá o. Adókìkì lọ́jọ́ àpólò. Ayé wọn ti wá lóyún o. Ṣèyí Agboola ó ní nice abetí ajáka lovely outfit bíbrọ mother known. Àníkàyé tí Yorùbá lọ́tẹ̀ yìí ni ẹ̀rí pé mi ò lo headphone torí headphone yẹn máa ba ó máa ba fìlà yẹn jẹ́. Mo lọ́pọ̀ nù yín òmẹ́ tó ń kọrin yìí Adé Wesco rèé Adé Wesco. Òyìnbó ní gbogbo rẹ̀ olóye o. Ọ̀dọ́mọ kékeré. Ayọ̀dìran ẹ màmá ṣeun ẹni ẹ lò Greetings Báyéwú ẹ káàbọ̀ sórí ètò. Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run wọ́n ní he used to be Orlando band boy before he started his own band. Yes ẹgbàá ó dà pé ẹ lọ pé ifọ̀lẹ̀ ti wá ẹ̀kú iṣẹ́. Kíkẹ́ lọ́mọ old school abẹ́ broda mi tó ta lẹ́nu sẹ̀. Mo ní lónìí àwọn orin àtijọ́ la máa gbé wá. Olúṣẹ́gun Adéayẹni gómìnà wa incoming gómìnà ẹ pẹ̀lẹ́ bò ni mo mà rí yín. Ṣọwọ́nyá ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́nyá lẹ́tò yìí ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé ẹ máa bá wa share rẹ̀ fáwọn èèyàn yín ẹ jẹ́ ká máa rí ẹ jẹ́ máa gbọ́ lórí rédíò. Old school ni Adé Wesco rèé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ó ta sánsán. Tí n bá gbà lẹ́nu Adé Wesco n ó gbé lárákùnrin lọ́wọ́ ẹ gbọ́. Ó ní gba alábàárà kí n gbọ́ orin àdàbí èwe. Michael Bámidélé Ajíbọ́lá ẹ̀ máa ṣeun. Wọ́n ní your activities are keeping souls bubbling. Right on my brother. God is in your support always. Amen. Ẹ màmá ṣeun. Ọlọ́run bá mọ ràn yín lọ́wọ́. Ẹ fi ẹ ń sọ̀rọ̀ orí mi dẹ̀ ń wú. Amos Ọmọtúndé ẹ káàbọ̀. Gbalábàrá kí n gbọ́ orin ẹ̀dà bí òwe oore aládàmọ̀jẹ̀ṣà. Aládàmọ̀jẹ̀ṣà rèé ó ní gbalábàrá kí n gbọ́ orin àdàbí òwe àbínú ẹni lóṣù kejì aró nípín tó bá lẹ́ni tó bínú mi tó bínú yín láìlẹ́yẹ̀ akọ̀mọ akáyà rẹ̀ ni o aboríwọ̀gbó Bọ́lárìnwá Akínrólabú Fáṣeun ẹ mọ̀mọ́ dé ẹ ṣeun lórí yín mo fìlì yín I can feel you Bọ́lárìnwá Akínrólabú Fáṣeun orí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí. Orin àdàbí òwe. Olúṣẹ́gun Adéayẹni wọ́n ní nice one ẹni bá bínú yín láì lẹ́sẹ̀ akọ́mọ akáya rẹ̀ amóríwọ̀gbó nǹkan tó ní sọ nìyẹn o
ìfẹ́ mi pọ̀ mo rí pé ẹ ti bá wa share rẹ̀ ẹ ṣé gan ni ìfẹ́ mi pọ̀ Mercy ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń worí ètò ẹ máa bá wa share rẹ̀ àwọn èèyàn yín tó bá ti wọlé ẹ táàpù orúkọ wọn ká lè kí wọn ká lè lù wọ́n lọ́gọ̀ ẹnu Bọ́láńlé Rájí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò mo rí yín o Bọ́láńlé Rájí ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ẹ náà rèé lónìí ó skúlà pẹ̀ ni ẹ rí mi làmí ó kọjá be careful ó ta sánsán ó ta sánsán ó ta sánsán ìfẹ́ mi pọ̀ Mercy mo mọ̀ rí yín ẹ kú àbọ̀. Aládàmọ̀ Ìjẹ̀ṣàré Adédára Aríhùnrà lọ́jà ọba òré. inú wa ní lókè kéjì aró ní bí. Bídín Báyéwú ẹ màmá ṣeun wọ́n ní nice outfit my brother ọmọ Yorùbá olódodo ẹ rímọ̀ nìyẹn. God bless you sir God bless you too my brother God bless you ṣé ń gbádùn ẹ̀ Evelyn Tèmísàn Démẹ́yìn Evelyn Tèmísàn Démẹ́yìn ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ẹ̀ rèé lónìí ó máa ní atánbọ́gí ó máa fa mínísíkẹ̀tì á fa láńtàdání nígbà bá wọ mínísíkẹ̀tì tán á fa láńtàdání ó ta sánsán ó ta sánsán. ọlọ́sẹ̀ dandan o Isaac ojú ọmọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ́ yébíyé aládé lèmi ògùn níyì délé ògùn níyì kan máa bí kékeré. gbogbo orin tá a máa jù sórí afẹ́fẹ́ lónìí old school ni fún wákàtí kan àbọ̀ gbáko ẹ wá mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ àwọn orin wá lọ blọ́ọ̀kì ẹ̀ lórí YouTube wá ní àwọn orin yẹn àwọn evergreen ni wọ́n máa ń blọ́ọ̀kì ẹ̀ lórí YouTube àṣẹ̀mọ́ ń bẹ̀ wọ́n kẹ́ tó rìlíìsì ẹ̀ ní ìbí ìgan wá láwọn ò ní rìlíìsì ẹ̀ lónìí o ẹ tọ́ tún wò lórí YouTube ó kọjá bẹ́ẹ̀ ẹgbẹ́ yìí tó fẹ́ wọlé yìí ná. Kí ni mo kọ sókè yìí o? Kí ló jẹ́? tẹ́ ẹ bá fẹ́ mẹ́rin tó ń kọrin ẹ máa gbọ́ spẹ́lì tó ń kà sókè yẹn. Èyí tí mo tún kọ sókè yìí o. kí ló jẹ́ kí ló jẹ́. Kí ni mo wá kọ sókè yìí o? kí ló jẹ́. Alfonso Bukola mo celebrate ọmọ mi tó ń ṣe birthday Kọ sókè tó ń ṣe birthday ọmọ ọdún 11 mo rí lórí Facebook God bless you bá mi sọ fún pé happy birthday lónìí old school là ń ṣe gbogbo orin tá a máa lò lónìí old school ni kì í ṣe orin ọdún 11 o kì í ṣe orin ogún ọdún orin bí ọgbọ̀n ọdún ẹgbẹ́ lẹ́yìn ìfẹ́ mi pọ̀ Mercy wọ́n ní purely Yorubalistic ó tún kọjá be careful ẹ gbọ́ purely Yorubalistic lónìí o Yorùbá ni ó ta sánsán. àtúngbé tó nílé o. Àwọn lànà ra wọn lè. ẹ gbọ́ bó ṣe ń sìn ó dìp bàjẹ́bàjẹ́ ó dìp. Délé Abíọ́dún lélẹ́yìí àdáwà Super King ẹ lè mọ̀ mọ́ ọ̀pọ̀dún yóò mọ̀ Délé Abíọ́dún ó láwọn tán rè nítàmì ẹ̀ Délé Abíọ́dún Sàní Adé Ebenezer Obey Ẹ̀prọ̀pì Peter Àwùjá Bello bóyá ẹ̀ tiẹ̀ tún gbọ́ yẹn rí Tóyè Ajagun Ìdòwú Anímọ̀ṣàhùn ìfẹ́ mi pọ̀ Mercy ó tún ti wọlé síbẹ̀ yẹn. Reading Báyéwú ó ní help me wish my daughter happy birthday Nancy Báyéwú
irú àwọn nǹkan tá ní ẹ máa sọ lórí ètò rèé gbogbo ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa wíṣì Nancy Báyẹ̀wú happy birthday lónìí ọmọ Reason Báyẹ̀wú ni o ẹ bá wa kí ẹ ló kú àṣeyẹ àjọyọ̀ ọdún ẹ̀ lónìí happy birthday to Nancy Báyẹ̀wú bí program bá ṣe ń lọ a máa play orin birthday fún ẹ lónìí ó máa la tanbọgi Délé Abíọ́dún gbóhùn sókè àjòláwà kẹlẹ́dà wá sí wá délé ọ̀pọ̀lọpọ̀ nù wá àjòláwà bóyá South Africa lẹ́tí ń gbọ́ mi ní àbí Germany àbí London lẹ́wà bó dẹ̀ jẹ́ Canada àbí Trinidad ní ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà gbogbo wa àjòláwà kẹlẹ́dà wa kó sì wá délé. Ẹ gbọ́ bí wáyà ṣe ń fọ̀n bí èèyàn ẹ máa gbọ́. Tí ìbá ṣe pé wọ́n bá kọrin ẹ lè mọ ìyàtọ̀ láàrin Délé Abíọ́dún Ẹ̀prọ̀pì Peter Sani Adé àti Òbé because orin wọn contemporary ni wọ́n kò tún gbé yẹn wọlé àwa tá a ṣe music lámọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ní contemporary yes. Ó fẹ́ yà mí spíkà mo yá gbé wálẹ̀ èyí mo ti gbọ́n. Happy birthday to Nancy Báyẹ̀wú happy birthday. Àjọṣe wa láyé kò ní bàjẹ́. Àjọṣe wa láyéláyé kò ní bàjẹ́. Àjọṣe wa kò ní bàjẹ́ ẹ máa gbọ́. Láyé kò ní bàjẹ́. Àjọṣe wa láyé kò ní bàjẹ́. Young generation social movers ẹ ṣọ́ra dúpẹ́. Àjọṣe wa láyé kò ní bàjẹ́. Ẹgbẹ́ ọmọ Ìṣàgámù tiwantiwa. Àjọṣe wa láyé kò ní. Ẹ jẹ́ pé Àwùjá Bello wọlé kó nà bá dá sọ̀rọ̀ yìí. Àwùjá Bello rèé. Ọ̀rọ̀ yèrè látẹnu Àwùjá Bello ẹ̀yin tẹ́ bá mọ àwọn orin ẹ mọ̀ pé ọjọ́ ti pẹ́ lórí ẹ̀. ẹ rí pé ogun wọn bí ìgbà kan náà bẹ́ẹ̀ pé ẹnìkan náà ló ń kọrin competition yẹn pọ̀ láyé ìgbà yẹn. Àwọn authentic jùjú lẹ́ ń gbọ́ yìí authentic jùjú rèé àwọn lẹ́ ń gbọ́ yìí.
Àwùjáde lóore ó ní ọ̀rọ̀ iye ọ̀rọ̀ iye. Mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lélẹ́yìí Ṣọ́wọ́nyá Ẹniọlá Akínláyọ̀ Bàbá Gbọ́láhàn April 28 yes ó ń bọ̀ lọ́nà pẹ́pẹ́ yìí á pọ̀mọ́ lọ́jọ́ táwọn yìí ó máa ń látọ́bọ́gí Gbọ́láhàn aṣọmọ ọdún kan Gbọ́láhàn apọ́dún kan wọ́n wà ń bẹ́ẹ̀ ó kúlà fẹ́ lápẹ́tò ní Àwùjáde lò. Bisikẹ́ra wa o, àtọ́bí lọ́ba. Àwùjáde lóore mo kó ogun wá sórí ètò ní o ẹgbẹ́ agbélé yìí Bobby Benson gángan rèé Bobby Benson kí ẹmẹ tó jẹ́ Bobby Benson Bobby Benson rèé. Ilé náà pè ní taxi driver Bobby Benson. Ó ní tó bá wù ẹ́ kó lọ bá dábàá kó lọ fẹ́ dábà Uber àbí ó lọ fẹ́ dábà Lyft I don't care bó dẹ̀ jẹ́ dábà school bus ló fẹ́ lọ fẹ́ I don't care àbàdàtì Bobby Benson ló bá bẹ́ẹ̀ o taxi driver rèé. Sisi Chiju, you know they share plenty husbands since 2 months. If she must go, don't you worry. Please let her go, nobody cares. If she marry taxi driver, I don't care. If she marry lorry driver, I don't care. If she marry railway driver, I don't care. If she marry motor driver, I don't care. Lórí ètò Ṣọ́wọ́nyá tòní orin àwọn àgbà old school òun náà la fẹ́ dà sórí ètò ẹ ṣeun tẹ́yìn ẹ̀jọ́ ìwà o àdúpẹ́ tẹ̀ ń gbádùn wa tí kankan ò bá dá lára àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn ẹ jọ̀ọ́ ẹ change sí omi ọ̀nà mẹ́ta la ti ń transmit à ń lo Samis Dayo Agboola à ń lọ Dayo Agbo Media Diamond a dẹ̀ ń lo Dayo Agboola Radio TV mẹ́tẹ̀ẹ̀ta lẹ́lẹ̀ lò lẹ́lẹ̀ wọlé sí ẹgbọ́ sólò yìí. eléyìí tí máa gbé wọlé yìí ó máa yà yín lẹ́nu ẹni bó mo ti rí ẹgbọ́n náà. Ṣàgbàlájáde pé gbòdò wọlé ẹ̀kọ́ ti dé o balógun lọ́rùn. ẹ mọ̀ wo pé ta ló kọrin yìí ó kọjá bẹ́ẹ̀. ilé mọ́ ọmọ ọ̀rọ̀ ọ̀dẹ́ mọ́ ọmọ ọ̀rọ̀
alẹ́ àrùn lọ oríire ni kó mọ̀ bá wa lónìí ó máa látàbọ̀gì ó ṣá prápra. olóyè Ubato Gúndèrè soundtrack tán lò nínú fíìmù ẹ̀ Jáyésìmí ó mú play fún yín yẹn ó lójú ẹ̀ tó lè rí ẹ má bínú. àtijáwé wọ̀rọ̀ àtúwà lára àtijáwé ẹlẹ́rọ àtúwà lára. ó lè dákẹ́ báwọn o ó yá gbóhùn sókè ẹ má bínú oje eléyìí láàdù díẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ wo fíìmù ayé tẹ́ ẹ̀ wo Jáyésìmí soundtrack ẹ̀ rèé. Chief Ubato Gúndèrè Jáyésìmí soundtrack ẹ̀ rèé. Tósìn Oyètúnjí ẹ káàbọ̀ sórí ètò ẹ má jóyà yín lẹ́nu lórí ètò Ṣọ́wọ́nyá náà ni mo sọ lánàá mo ní old school àmúbọ̀ lónìí àìsí gbé old school dé lóore ṣe ń gbọ́ Ògúndèrè Chief Ubato Gúndèrè soundtrack fíìmù tá a pè ní Jáyésìmí òun lélẹ́yìí. àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn táwọn èèyàn bá ń pè é wá ní wọ́n pọ́fọ́ ní reality náà dẹ̀ ń sọ that is Yorubalistic. ok Ògúndé ẹgbẹ́ wálẹ̀ ẹjẹ́ agbọ́ lẹ́nu òbé. ẹbí ní sọ òbéèrè ìkéèsì ìbámọ̀. ẹ má bínú
kí ló dé mo pé lẹ́bi nígbà òbí Orlando ọwọ́. lẹ́yìn eléyìí lẹ́bi nígbà òbí máa wọlé. mo sọ pé lónìí old school ni gbogbo orin tá ń dá síta old school ni lónìí ó ṣá prápra. tẹ́ ẹ bá wo àwọn ọ̀rọ̀ ayé àtijọ́ yẹn bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta làwọn orin yẹn máa ń lọ kì í ṣe àwọn orin oníṣẹ́jú méje oníṣẹ́jú mẹ́sàn-án. aláṣírí bàṣírí mi Èdùmàrè wá bàṣírí mi o. gbogbo yín mo kí lórí ètò ẹ káàbọ̀ ẹ̀yin lórúkọ yín sì wà níbẹ̀ tí mo rí Wùmí Àbẹ ẹ káàbọ̀ Èyí Agboola ẹ káàbọ̀ Babátúndé Èlíjà ẹ kú àbọ̀ Rídìn Báyéwú ẹ kú àbọ̀ Tósìn Oyètúnjí mo kí yín ẹ kú àbọ̀ Ẹniọlá Akínláyọ̀ ẹ kú àbọ̀ o. aláṣírí kó bàṣírí mi. nítorí ojú ló ń bá ṣírí ojú ìyẹ́kọ́lá ọwọ́ ló ń bá ṣírí ọwọ́ ìyẹ́kọ́lá ẹ̀tẹ̀ ló ń bá ṣírí ẹ̀tẹ̀ irun orí ló ń bá aláṣírí bá ṣírí mi Èdùmàrè wá bá ṣírí wa. aláṣírí kó bàṣírí gbogbo wa Èdùmàrè wá bàṣírí mi o. irun ojú ló ń bàṣírí ojú èékánná ẹsẹ̀ ló ń bàṣírí ẹsẹ̀ irun orí ló ń bàṣírí orí Èdùmàrè bàṣírí mi. ẹbí nípa òbé ẹ wọlé. ọlọ́ni adéyẹ̀rù ìwọlá láṣírí mi. ẹbí nípa òbé rèé ọ̀rẹ́ ṣe rere. Wọ̀dàlẹ̀ ọ̀rẹ́ wa wọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló pẹ́ kodò síwájú tó ní kàkà lọ. Wọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹwà wọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló pẹ́ kodò síwájú tó ní kàkà lọ. Ṣé rere ọ̀rẹ́ ṣe rere o, dàgbò nítorí ọ̀la. Ọlábọ̀dé Quadri mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ètò Ṣọ́wọ́nyá náà ló ń lọ láti Dayọ̀ Agboola rédíò TV yes mo ní lónìí old school apẹ́ ní àwọn orin ayé àtijọ́ ẹ̀ là ń jù sórí agbo Ebenezer Obere ó ní ọ̀rẹ́ ṣe rere bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa ṣe ààrẹ fáwọn èèyàn yín ẹ fọ́n káàkiri ẹ̀jẹ̀ kan rí bọ̀tẹ́ ẹni ẹni kò lè pani mọ́ ìlú ló fi sọ bẹ́ẹ̀ awọ ẹran fọ̀n bí èèyàn. Ebenezer Obere o ẹ mọ̀ jòyè àyín lẹ́nu. Yeah.
Hey! Arákùnrin tó ń kọrin yìí orúkọ tiẹ̀ ń jẹ́ Emperor Pick Peters. Emperor Pick Peters. Àwọn àti Sunny Adé àtẹ̀bínísà òbé àti Délé Abíọ́dún Àdáwà wọ́n jọ lògbà ní o. Tẹ́ ẹ bá gbórin kan tí Sunny kọ pé ẹ kìlọ̀ fọ́mọ ọdẹ kó má rìn nípa odò ẹ̀ tó ń bá wíre o ọmọdé ẹ gbọ́. Ó lọ́mọdé dé ọmọ ẹran dà Sunny ló pè lọ́mọ ẹran yẹn o àwọn olórin wọ́n kọjá bẹ́ẹ̀. Ìgbà yẹn Sunny fi wé ẹ kìlọ̀ fọ́mọdé kó mọ́ rìn nípadò kó mọ́ lọ fẹ́ jẹ́ bẹ̀rẹ̀ lójijì ìgbọràn sọ bẹjọ gbẹbọ rúrú tó ń bá wíre tó ní kúrú kẹrẹ ó dílé aláwo ẹgbọ́n kan tó náà sọ pa Sunny. Kọ́lá wọlé ọmọ Kẹ́hìndé èjì rẹ̀ ẹ mọ̀ káàbọ̀ sórí ètò mo tún rí yín wọ́n ní abetí ajá yes láì ló ń jẹ́ bẹ́ẹ̀ lónìí ó skul láwọ̀ Emperor Pick Peters ló kọrin lọ́wọ́ ó fèsì sórí tí Sunny kọ pé ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn nípa odò ó ní ọmọdé dé ọmọ ẹran dà ọmọ ẹran ló pe Sunny ó kọjá bẹ́ẹ̀. Ó lóun ọmọdé ti dé òun fẹ́ pa ẹran nìyẹn ọmọ ẹran ló pe Sunny can you imagine that bó ṣe ń ṣe ní ẹ̀táwọn èèyàn ń ra ayé ìgbà Sàláwá Barrister àti Kollington náà àwọn èèyàn ra owó yẹn bíbá. Òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe lọ́rọ̀ bá sọnù òwe láti wá. Sunny ní wọ́n lọ gbẹ́bọ sóríta mẹ́ta nítorí àwọn ẹ̀gbọ́n kẹ́sọ̀ bọ́yìí náà sọ. Ó ní nígbà kó mọ́ lọ lé pa odò ó ní ṣé wọ́n lọ dẹ tàkúté sí abẹ́ odò ni. Ni mo wí sẹ́, òwe lẹ́sìn ara, ọ̀rọ̀ lẹ́sìn òwe, lọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹ̀rìbó nìyẹn ṣe lọ wá ń lọ wọ́n kọ́ post láyé gbà yẹn. Òwe lẹ́sìn ara, ọ̀rọ̀ lẹ́sìn òwe, lọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹgbọ́n àwọn ògèdè ọ̀rọ̀ ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́ bó ṣe bú Sunny ló ń bú òbé ló ń bú Àdáwà Super àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà kọjú sígbà yẹn. Lọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Emperor Pick Peters ó tiẹ̀ nìkan tó fi ta sí Àdáwà Super pé bẹ́ńdẹ́lẹ́tì lòun ọmọ bẹ́ńdẹ̀ ni ó ní ṣùpàṣùpò àtọ̀rìnwá ó fẹ́fẹ́ rúgbà bùkún ta ló kọ lédè Ìgbò bẹ̀rẹ̀ orin ó ní ọmọdé dé ọmọ ẹran dà ó ní ajá ọdẹ ó wá kẹ́kùn wọn títa ẹ wá wò bọ́n lára wọn ó dà pé ó máa sọ láàrin orin ó kọjá bẹ́ẹ̀. Mo rí gbogbo yín tẹ́wà lórí ètò ẹ ṣé ṣe ń gbádùn wa ó skul láti tòní sí ọ̀la la máa ṣe bẹ́ẹ̀ de ọ̀rẹ́ mi Adéwálé Ọlọ́lá
ó lè ra nǹkan tí ó fi ṣe bẹ́ẹ̀ dé ilé ìṣe rí lórí ètò lónìí mo mọ̀ pé ká tó parí ètò yóò wọlé mo jẹ́rìí ẹ̀. Òkú ọ̀rọ̀ tó sọ síra wọn láyé ìgbà yẹn. Bẹ́ẹ̀ni ìmọ̀ là ń bá ní ṣọ̀dá mọ́. Tọmọdé ò ní rìn létí padò. Ọmọdé ti dé, ọmọ ẹranko fẹsẹ̀. Ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́rù arákùnrin yìí ẹ̀bọ Big Peter. Ọmọdé ti dé, ọmọ ẹranko fẹsẹ̀ fẹ́. Ẹranko tó ṣe ìgbẹ́ onílókì àgbà. Ọmọdé ti dé, ọmọ ẹranko fẹsẹ̀ fẹ́. Ẹ̀ ń gbádùn wa mo rí bẹ́ẹ̀ Kọ́láwọlé ọmọ Kẹ́hìndé Èjìrẹ́. Ọmọdé ti dé kọ́mẹ́rán ó fẹsẹ̀ fẹ́ ọmọdé lè rìn létí odò. Sànní ní ẹkìlọ̀ fọmọdé kó má rìn ní padò. Ìdòwú Anímọ̀ṣàun ẹ̀bá adásọ̀rọ̀ yìí Àpólà King òré mo la máa gbádùn ara wa tó lónìí. Àpólà King rèé Àpólà King. Ìdòwú Anímọ̀ṣàun. Bó jẹ́ tèrè àti wà láti ṣe, bó jẹ́ tíjó ṣẹ́yìn wà láti jó. Onílù mi bá mi fìlú sí, àwùjẹ báwa pè é báwọn ló mòye. Ó jẹ́ tèrè àti wà láti ṣe, ó jẹ́ tíjó ṣẹ́yìn wà láti jó. Tó bá jẹ́ tètò tó dùn á ti wà láti gbélẹ̀ fún yín. Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni o. Ṣẹ́yìn náà ti ṣe tán láti gbọ́ wa láti jó.
bá rántí àwọn orin yìí ń bọ̀ wá kékeré ọ̀sán náà mọ̀ ń fi sí tábà ti skul dé ń gbà yẹn inú òrùn wọ́n á ti gún iyán àtọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gúsí àdádì mi láàkì iyán àtọbẹ̀ ẹlẹ́gúsí wọ́n á ti gún sílẹ̀ wọ́n á gbómi tútù sórí tébù àti àwọn chicken á wá jókòó máa ti skul dé báyìí orí á máa sẹ́ lábẹ́nú oh god wọ́n rántí gbà yẹn 1970 là ń sọ yìí o kì í ṣe tí kì í yé 90 kì í yé 2000 kò tí wọ 2011 gan 1970 mò ń wí àbàtàbùtù ọdẹ́sẹ̀ máa lè gbèrò ọmọ ẹ̀yìn wò àtọ̀làdé olóhùn àárò ọmọ ẹ̀yìn wò. àbàtàbùtù ẹlẹ́rù máa lè gbèrò ọmọ ẹ̀yìn wò àtọ̀làdé olóhùn àárò ọmọ ẹ̀yìn wò. Èmi lọ́gá àwọn kó wá gbégbé gbẹ̀yọ̀ ọ̀rẹ́ bàṣàbàtìké kẹyẹkẹyẹ máa fò. Èmi lọ́gá àwọn kó wá gbégbé gbẹ̀yọ̀ ọ̀rẹ́ bàṣàbàtìké kẹyẹkẹyẹ máa fò. akínbọ̀wọ̀n ọlánìkẹ́ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé òpómúléró ọmọ yorùbá pìrìsẹ́ńtà tó mòye ẹ káàbọ̀ sórí ètò lọ́wọ́ lónìí lórí ètò Ṣọ́wọ́nyá a ní old school apẹ́ ó là ń jù síta àwọn orin 1960 1970 1980 kò sí 99 kankan bẹ́ẹ̀ kò sí 90 kankan bẹ́ẹ̀ 1960 70 80 àwọn orin tá à ń jù síta nìyẹn àpọ́lá kìngélé yìí ìdòwú animáṣàun bàbá ti the evangelist o ó ti ní church nìbàdàn. Àgbèrè làwọn tó ń gbé, oníbẹ̀rẹ̀ lọ́gá ègbé o. ìyá àdúrà Margaret Adétọ́lá mo mà rí yín ẹ kú àbọ̀ sétò ẹ káàbọ̀ sórí ètò wa Margaret Adétọ́lá ẹ káàbọ̀. ẹ ṣeun ẹni ẹ kú ètò là ń ṣe o ẹ ṣeun ẹ kú àmúṣe òpómúléró ọmọ Yorùbá ẹ ṣeun Wọ́n ti bímọ sílẹ̀ olóbi. ẹ mọ gbọ́ bìtì Bọ́tà bá ti bímọ sílẹ̀ olóbi. òpómúléró ọmọ Yorùbá ó tún yànnà náà ọ̀rọ̀ tí mo sọ tí mo ní bàbá ti di evangelist wọ́n ti di pastor òpómúléró ọmọ Yorùbá ó ní church wọn wà ní Bádékú Ìbàdàn Bádékú Ìbàdàn ẹ ṣe òpómúléró ọmọ Yorùbá yóò bá dáa fún yín. wọ́n ní Bádékú ni wọ́n wà báyìí. Ibi ọ̀rọ̀ màrí. ẹ gbé yẹn wo. Tí mo fi dọ̀dọ̀ àwọn kó. elédùn ẹgbẹ́ sí i àwọn ọ̀dọ́mọdé méjì kan ìkan kọrin ìkan katakìtà wọ́n wá parúkọ pọ̀ ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni mo kọ ogún orin.
ẹ ṣe òpómúlérè ọmọ Yorùbá wọ́n ní àmì àti ẹ̀yin náà ẹ fún wa ní Àyìnlá Ọmọwúrà ó ń bọ̀ Àyìnlá ń bọ̀ àwọn ọ̀dọ́ méjì tó ń kọrin yìí ṣe é morúkọ wọn òré táyọ̀ lè sọ fún mi àwọn ọ̀dọ́ méjì mi ìkan ta gìtá ìkan kọrin wọ́n wá porúkọ pọ̀. Àwọn kan wọlé ètò tí mi rí wọn ẹgbẹ́ má má bínú mọ́nítọ̀ mi ló ṣèṣekúṣe o Rosmoky mo kí yín wọ́n ní nice show I like the way you dress ẹ màmá ṣeun ọlá yín náà ní o ẹ ṣeun adúpẹ́ ọ̀nà mi èmi lolóyè Yẹ̀ṣẹ́rẹ́ irọ́ olóyè bàbá ló ń tà ní olóyè Yẹ̀ṣẹ́rẹ́ kọ́ olóyè bàbá ló ń tà one of Maryland aṣíwájú Wálé Aróbíẹ̀kẹ́ wọ́n ní ride on jọ God bless you mo rí yín Tósìn Ọlátúnjí wọ́n ní ride on my brother Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní good afternoon sir tí o mọ̀ pé wà lórí ètò ẹ má mà bínú mi ò rí yín ní o ẹ má bínú sí mi ẹ dákun Ọlásùnkànmí Àríyìbí àwọn náà fún mi ní ambil kan wọ́n fún mi ní ambil wọ́n ní kàtàyé yanjú ẹ wò ó mo ní mi ò ní gbé ọ̀tí tí bá rí wọn lórí ètò òré kàtàyé yanjú ẹ náà pètò yẹn bẹ́ẹ̀ ni Maryland bí náà máa ṣe wọ́n ní African Christian Fellowship 6706 Annapolis Road ISD Maryland náà máa ṣe wọ́n máa bẹ̀rẹ̀ ní Friday to Saturday March 2018 9 p.m. to 3 a.m. ní o joy unspeakable kàtàyé yanjú ẹ̀ àtúngbé padà bọ̀. Ọlásùnkànmí Àríyìbí ẹ má bínú mo jẹ̀ rí yín ní o. Òpómúlérè ọmọ Yorùbá ẹgbà 100%. Wọ́n ní Ṣínà Adéwálé nígbà tí wọ́n wà papọ̀ Ṣínà Peter àti Ṣẹ́gun Adéwálé ta ló ń ta gìtá nù wọn ta ló ń kọrin amọ̀pẹ́ gbà ta ló ń ta gìtá ta ló ń kọrin ìkan ń ta gìtá ìkan ń kọrin. Father musician ni wọ́n jẹ́ alias Túndé Nightingale. Father musician ni wọ́n jẹ́ chief commander ní Òbẹ́ká ọmọ fàdí young musician ni wọ́n jẹ́ Sọ̀ní Adéléyìn mi o young musician ni wọ́n jẹ́ Adékúnlé ńkọ́ young musician ni wọ́n jẹ́ Àkọ́lá ní Ìbàdàn young musician ni wọ́n jẹ́ Àdáwà mi ńkọ́. Nígbà tí wọ́n kọrin yìí wọ́n pe àwọn young musician àwọn father musician lọ́gẹ́ ìlẹ̀tò Òpómúlérè ọmọ Yorùbá ẹgbẹ́ 115%. Ṣẹ́gun Adéwálé ló ń kọrin Ṣínà Peter ló ta gìtá wọ́n wá pín wọ́n ní ogún ọmọdé ò lè ṣeré lógún ọdún àwọn tọ́jọ́ ọmọ ìyá kan náà gan-an àwọn P-Square tọ́jọ́ ọmọ ìyá kan náà Táyé Kẹ́hìndé wọ́n mọ̀ pín ẹ̀rántí àwọn Cyplus nígbà yẹn náà wọ́n pín o àwọn mẹ̀tẹ́ ń pín ogún ọmọdé ò lè ṣeré lógún ọdún Ṣínà Peter ó dá tiẹ̀ mú Ṣẹ́gun Adéwálé náà dá tiẹ̀ mú àwọn náà wá bẹ̀rẹ̀ ìjà ọjọ́ kan wọ́n kò ní wọn wá ìkan lóhun star ìkan lóhun moon ìkan lóhun the moon ó dá mi lójú pé òṣùpá lọ̀gá ìràwọ̀ ìkan náà ní ó dá mi lójú pé ìràwọ̀ tó jù ìràwọ̀ lọ ẹ wò ó mo ṣe research lórí àwọn orin yẹn Adéwálé Moshood ẹ káàbọ̀ sórí ètò borí yín ẹ kú àbọ̀ Ṣínà Adéwálé rèé Àdùkẹ́ làwa ń bá ṣeré
olówó ẹyọ àdúkẹ́ làwa ń bá tayò olówó ẹyọ ó pè mí o. gbà á lẹ́nu àwọn arákùnrin dìbẹ́ndà ṣẹ́mẹ̀ tó ń jẹ́ dìbẹ́ndà ẹ̀ mọ́ dìbẹ́ndà rèé wọ́n ní Ṣẹ́gun ló kọ́ Ṣínà ní gìtá ìyá àdúrà Margaret Adétọ́lá wọ́n ní Ṣẹ́gun ló kọ́ Ṣínà ní gìtá tá a bá kọ́ṣẹ́ máa ń mọṣẹ́ ju ẹni lọ́ngbà míì ó kọjá bẹ́ẹ̀. This dìbẹ́ndà Túnjí Oyèlànà mo sọ fún yín pé lónìí àwọn orin old school yẹn rèé lọ́dọ̀ wa ń bí o ní Baltimore Maryland aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́jọ ó ti ìṣẹ́jú mẹ́sàn-án báyìí ẹ̀yin ti Nàìjíríà aago méje yín ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án mo mọ̀ bẹ́ẹ̀ abracadabra ẹ̀yin ará UK aago méje yín kọjá ìṣẹ́jú mẹ́sàn-án yes ohun tá a mọ̀ láàmọ̀ ẹ̀ tó ń sin gbà lówó lọ́wọ́ mo mọ eléyìí ará Canada aago méjì tí yín ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ẹ̀yin tí Houston Texas aago kan tí yín ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ni o àwọn ará Ghana yes Ghana lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀ aago mẹ́fà tí yín ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án ẹ káàbọ̀ sórí ètò Ṣẹ́gun ló kọ́ Ṣínà ní gìtá ok Ṣẹ́gun ló kọrin Ṣínà ní gìtá yes ẹgbàá mọ́mí ìwà ẹgbàá ìyá àdúrà Túnjí Oyèlànà rèé ó ní aláàrù tó ń jẹ búrẹ́dì ńkọ́ àwòrí ẹ̀ ló ń jẹ ẹgbàá. Iwájú ayé lè yí padà kó dọ̀la. Àwọn orin yìí ó máa mú yàn rántí àwọn orin tó ń kọ́ wa níwà àwọn aforínkọ́ni níwà làwọn eléyìí aforínkọ́ni níwà iye Sisi Maria. Fẹ́ sáré kó máa sáré máa dẹni tó ń sáàtì rẹ̀ lẹ́sẹ̀ mú aláàrù tó ń jẹ búrẹ́dì àwòrí ẹ̀ ló ń jẹ tí ó mọ̀. báyìí change tempo mẹ́ẹ̀ lórí orin wọn change tempo yẹn ẹ̀ ń bá sáré kó máa sáré mọ́tò ẹni ẹlẹ́ni lẹ́sẹ̀ mú aláàrù tó ń jẹ búrẹ́dì àwọn orí ẹ̀ ló ń jẹ. ó ta lẹ́nu ó ta sánsánsánsán. ẹ máa gbọ́ sólò yẹn wọ́n sólò mọ́ láwọn orin sí gbùrùgbùrùgbùrùgbùrù gbàgbàgbàgbà náà kó sí. Ìwọ onírọ́ jẹ́kùrọ́ mọ́ oníjìbìtì ẹgbẹ́ wọn ṣánlẹ̀ mọ́ aláàrù tó ń jẹ
purọ́purọ́ yé purọ́ mọ́ ẹ̀jẹ̀ máa sòótọ́ ìwọ ṣèkàṣèkà yé ṣèkà mọ́ ìkà ò pé oore ló pé ìkà ò pé onígbéraga kí ló ń ṣe ẹ́ kí ló dá tẹ́nìkan ò dàbí aláàrùn tó ń jẹ búrẹ́dì káwọ́ orí ẹ̀ ló ń jẹ tí ó mọ̀. ìgbéraga nìgbéra ṣẹlẹ̀ bíbélì ní ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ ga òun láó rẹ̀ sílẹ̀ ẹni tó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ńkọ́ òun láó gbé ga kí ló ní tẹ́nìkan ò ní rí kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí ibi tó bá parí tiẹ̀ sí lẹ́lórí ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó pè ní báńkì àkáǹtì ẹ̀ òun lẹ́nìkan fi máa wọ mọ́tò dé báńkì tiẹ̀ mọ́tò wo lo ní tó rò pé o ní òun lẹ́lórí fi ṣe ọ̀kadà kí lára tá a wá ń gbéga kí là mú wálé ayé kí là mú lọ àfọ́n asán lásán òtútù bá ń tẹ̀ pọ̀. Kí ló dé? Good morning, star. Lọ. Àyìnlá ọmọ wúrà mo fẹ́ kó wọlé. Á padà sórí good morning nígbò bá yá Àyìnlá wọlé ó yá. Omi tuntun dìrú ẹja tuntun wọnú odò. Omi tuntun rú ẹja tuntun wọnú odò. Àyìnlá ọmọ wúrà rèé. Òpómúlérò ọmọ Yorùbá Àyìnlá rèé. Olùlù tó fara yé lù. Bàbá Táyọ̀ Mayọ̀, ọ̀rẹ́ ọmọ wúrà mọ́tò ní la fẹ́ wá o. Kí jẹ́ mi fún tàlá mọ́tò ìfújò. Gbogbo wa mọ̀ pé Sàní ń kọrin Sàní ń ta gìtá ọ̀pọ̀ nù wa la mọ̀ ọ̀gá Sàní àwọn kan mọ̀ àwọn kan ò mọ̀ a mọ̀ pé Sàní gbóná ó ń kọrin Sàní gbóná ó ń ta gìtá Sàní gbóná ó ń jó ẹnìkan wà tí Sàní sọmọ ẹ̀yìn ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ mo sọ fún yín ẹ má wọrí à ń bọ̀ lórí ẹ̀. Eégún Magají ìṣẹ́jú márùndógún la ní sí lórí ètò yìí o ṣọwọ́ yá lẹ́tò yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti Dayo Agboola rédíò TV ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download application wa ẹ lọ download ẹ àǹfààní pọ̀ lórí ẹ̀ mo ní lẹ́yìn ètò yìí ẹ lọ lórí YouTube ẹ táìpù Dayo Agboola síbẹ̀ tẹ́wọ́ táìpù ẹ wo àwọn ètò wa tó wà lórí ẹ wo àwọn eré tá a rí ṣe ẹ wo àwọn nǹkan tó wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa láìkí ẹ kẹ́ ẹ dẹ̀ subscribe fún ẹ dákun ohun tẹ́ ẹ lè ṣe fún wa lélẹ́yìí ẹ ṣe. Báwo ni ẹ farabalẹ̀? àlùjọ rèé wọn lágbà tí ò farabalẹ̀ afárágbẹ́gbá. Ọlásùnkànmí Àríyìbí ó ní kí n bá òun fi àwọn kinní hàn fún yín wọ́n lẹ́pẹ̀ yín sí program kan one day prayer one day praise ọjọ́ kan àdúrà ọjọ́ kan ìyìn
one day prayer one day praise ẹ wà àwọn olórin bọ́yẹ fún bẹ́ẹ̀ bàgẹ́ ẹ máa bọ̀ joy unspeakable náà pé táìtù ẹ̀ wọ́n máa ṣe ní Friday 30 to Saturday 31st of March 2018 láago 9 títí dáago 3 òru African Christian Fellowship náà ti fẹ́ ṣe o 6706 Annapolis Road ISB Maryland ibẹ̀ náà ti fẹ́ ṣe yes kátàyé yanjú ẹ̀ Gospel Network náà pé Prophet Dami Paul àwọn ni olùgbàlejò kátàyé yanjú ẹ̀ ẹ̀yẹ yẹn wá síbẹ̀ o ẹ̀jẹ̀ yanjú ẹ̀ látàyé Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ mo tún rí yín o ẹ kú àbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan mo lẹ́nìkan ló kọ́sàn ní lóore ẹnìkan ló kọ lórin tàwa lẹni náà Moses Ọláìyá Adéjùmọ̀ Bàbá Sàlá òun ló kọ́sàn ní èmi ò wá ní gbórin sí o àwàdà lámọ̀ pé bàbá yìí ṣe àwàdà kẹ́ríkẹ́rí ẹ̀jẹ̀ á gbọ́ díẹ̀ lẹ́nu Bàbá Sàlá ká tó mọ̀ rádi èdè yọ ó yá. Òun ló wá kí n ṣe ń sìn kó o ṣe. Àdìpọ̀ kọ́ṣẹ́ olóhùn lè kọ́ṣẹ́. N ò ní n ò ṣiṣẹ́. N ọmọ wá kiri n ò rí ni. Ìwọ náà sáà irú wàhálà tí mo ṣe ń jó ní ńgbà àwọn ti bẹ́sàn mi tí mò ń wá sẹ́ẹ̀kì. Bàbá Sàlá rèé o. Adẹ́rìn kò ṣónú. Ìbílálà lè wálé. Ẹ̀yìn ìgbà náà ni mo sá ti wá sẹ́ẹ̀kì tí mo ò rí sẹ́sẹ̀. Àbí tí sẹ́tọ̀ọ̀sì ní wárè kọ́. Ńgbà ní wárè máa farúgbó ara kọ́ sẹ́nẹ̀sì. Gbogbo sẹ́tọ̀ọ̀sì lálẹ́ ń ló le. Wọ́n náà irú sẹ́tọ̀ ní wárè máa kọ́ kápẹ́ńtà. Irú mi ní ṣiṣẹ́ kápẹ́ńtà tí ń kan lé lójú wọn náà. Ọ̀tún ni mo ṣe mẹkáníìkì. Gbogbo sẹ́tọ̀ lálẹ́ ń ló le. Sí dandan lọ sáfẹ́ kí n kọ́ sí. Bó o bá ti kọ́ṣẹ́ mi lọ ilé wa. Ọ̀dà má bínú mọ́ wulẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n kọ́ṣẹ́ bọ́ bá ní kọ́ṣẹ́. Àmọ́ sọrí sẹ́tọ̀ wà lọ́kàn mi tí mo ṣe bí mo lè kọ́ ní ìṣe gan tí mo mọ̀ pé wọ́n sì lè ṣe dáadáa. Bọ́ bá fẹ́ kí n kọ́ṣẹ́ ọkùnkù fi mi sọ́dọ̀ ya kíkẹ́. Mi máa kọ́ṣẹ́ ìdìrí lọ́dọ̀ Ilé wa máa ṣe lọ́dọ̀ ya kíkẹ́. wọ́n sọ ma pé ọmọ olówó kó ó sì ń di tọ́lọ́wọ́ náà kí n máa kọ́ṣẹ́ ìdìrí lọ́dọ̀ rẹ̀ mo bá lè ṣe bí oṣù mẹ́ta kan bẹ́ẹ̀ wọ́n tètè mọ ẹyin òun dì. ẹ̀rí pé yẹ́ tó dáa fọ́kùnrin nù. Mélòó lórí lọ́jà tó ń dírun? ìyẹn ń wò ṣe kankan àbọ̀tẹ̀ ẹ̀sìn mi náà làkọ́kọ́ mo bá ti máa ń dédé ìsìn àfọwọ́ dirun mọ́ pé kí n má máa rí bọ́ǹkan mú wá lójúmọ́ kan. Ìṣe ẹjọ́ aláìní kan ṣe ni ẹ́. Ọmọbìnrin lọ gẹ́gẹ́ bá ṣe kọ̀wé rẹ̀. àtàlọ́kọ́ ọlọ́dún sí níbo lápá pé Dákun mi sílẹ̀. ọ̀dà mọ̀ bẹ̀ ọ́ mo fọ́ kárátà gbogbo àwọn eléyìí o ọmọbìnrin lọ bí ayé kọ̀wé rẹ̀. A ní ọkọ ṣe ní ká ní. Jésù ló sọ bẹ́ẹ̀ ọmọ èèyàn lọ bí ayé kọ̀wé rẹ̀. A ní ọkọ kábíyèsí olóòkọ. Èwo ló wá fẹ́ ṣe jẹun láyé ẹ̀ sí? mo ti sọ wípé máa dirí náà ọjọ́ Ọ̀rọ̀ ṣé wàá kọ́ṣẹ́ télọ̀? ti lọ. ń sì dá sáwọn tí ń ta aago ṣe ní jẹ́. Ó ti ọ̀wọ́n tó ránṣọ ni. àwọn onímọ̀ sí ni. Bẹ́ẹ̀ni. ìnáwó yìí wọ́n pọ̀ bọ́ bá ní ìrè kọ́tẹ́lọ̀ nísìn olúwa rẹ̀ ó ṣe gírídọ́ọ̀mù wọ́n tún ṣe wọ́n ra mọ́sínì gbogbo yìí náà nǹkan. Màá ra machine fún ẹ. Màá ṣe freedom gbogbo sí tó bá lò máa ṣe láyè máa ṣe fún ẹni. Mo pé láì ṣe yẹn ṣé màá ra machine ẹlẹ́sẹ̀ fẹ́ mọ́dẹ̀jọ́ lọ́wọ́ ló fẹ́. wọ́n ra mọ́sínì ọlọ́wọ́ lọ́dà ọlọ́wọ́ lọ́dà nítorí wọ́n kàn máa wá nǹkan mi ní gbọ́gẹ́jọ wàhálà ó tó gẹ́. Bàbá ṣe ń gbádùn Bàbá Sàlá lọ. àmọ́ sá o kábẹ́rẹ́ bá lè àmọ́ fàṣẹ dúpẹ́ lọ́wọ́ àyè èèyàn wa tẹ́ jẹ́ ìwà o. bàbá mi sá ibi tí ń le sọ́rọ̀ tí lọ́nu. Ó ti mọ̀ pàlá yìí nìkan ṣe ni ẹ ti ń dá parí oṣù. Èmi ń lọ ilé wa ń tèmi. Bàbá mi ti ní kí n máa bọ̀ ilé wa máa mọ̀ jẹ́ lọ. mo lọ mo sá ń bẹ̀ ọ́ ni ọ̀rọ̀ tó gbé wáyọ̀ kà láyà ọba lógìgì sọ́ọ́rí tó bá lè ní sùúrù fún mi n ó ronú sẹ́ẹ̀ tí mo lè kọ́ bó ṣe lára ìtọ́ lálẹ́ náà n ó rò kàn sí àmọ́ fún mi sùúrù díẹ̀. Ó kí n tó wá gbẹ́rù mi sílẹ̀ sí mò ń lọ sọ́jà sí máa gbẹ́rù yìí sílẹ̀. Mò ń lọ sọ́jà sí ọpọlọ ẹ tó sùn kó yá bá a sọ̀rọ̀ gan-an. Olúbùnmi tẹ́ lọ́mọ Adébọ̀gún ẹ ṣeun o. Ọlọ́run iṣẹ́ tó máa ṣe tí bá ti dé báyìí mò ń lọ ilé wa ni kò sẹ́ni tó lè bá mi sọ. ọ̀dà kò burú gbẹ́rù rẹ lẹ. Rẹ̀mí Azam ẹ ṣé o. ó sì kọ́ tó dé ó sì. Yéwándé Rita Evans ẹ ṣeun. bí ọ̀sán gbọ́n ni wọ́n fi gbé bí ìyá Sàlábà ṣe bẹ́ẹ̀ kẹ́rù rẹ̀. Bọ́láńlé Adéwùsì ẹ ṣeun. èmi ni o. wọlé Gbénga ẹ̀rọ ni ṣé dáadáa ni ọmọ àtọ́jọ́ mẹ́ta ìyá rẹ̀ kékeré kan. Mo fẹ́ kẹ́ ẹ gbádùn Bàbá Sàlá yìí ni torọ́pọ̀ ọdún yóò tí ì gbọ́ rí. mo wọ̀ rí ọwọ́ rẹ̀. àǹbátẹ̀ dé ti pẹ́ ṣe àpé bọ́dí house mo ń gbé ní ìsìn. bọ́dà lọ wà ní ìsìn. bọ́dí house mo ń gbé bàbá. èyí ṣe lílọ̀ ní ti ń lọ. rárá kì í ọgọ́ ohun tó wà ní ìsìn.
tó ọ̀hún tẹ̀ ń tíra ìwà bàbá sáré wálé mo fẹ́ lọ ra ìwé kan ṣá mo ní kí n fẹsẹ̀ kan dọ́dọ̀ yín nípa ọ̀rọ̀ tẹ bá mi sọ ń jọ sí pé màmá kọ yín níwèé díẹ̀díẹ̀. àìrí ọládìjọ́ yìí náà fi ìyà jẹ mí ìyá sàlámọ̀ ti fẹ́ kẹ́rù jáde ilé lórí pé wọn ò ṣiṣẹ́ wọn ṣàbọ̀ iná ni bẹ́ẹ̀ àìmọ̀wé náà ní fi ìyà jẹ mí ọ̀rẹ́ mi ṣòbẹ́rù dápapọ̀ yọ ní dúró ó kúkú wáyé ní ẹnu bí ìjà àrùn kan ó ní àyè ṣiṣẹ́ sílẹ̀ níbi iṣẹ́ wọn wípé wọ́n wá bẹ́ sí bí bàbá ìṣe máa ń da ọpọlọ lẹ̀ ẹ̀rọ bóyá rìásà ni o kì í ṣe rìásà. ó ní bí mo bá ṣe pé mo gbé èbó díẹ̀ àwọn ò gbé èbó kò jẹ́ ń lè yọjú. ìwé tí mo wá rí ní ìsìn ìwé òyìnbó tí wá ní yìí àádẹ́ pọ̀ jù fún yín. ìwé olóńgbò gbọ́dọ̀ tó bá wa kọ ẹ o èyí tó lè yẹ ká máa fi kọ́ ẹ́ lè tí abd ef àmọ́ gbọ́ ọ̀nà abidi èmi irú mi náà wà á sẹ̀ mọ́ abidi lọ́jọ́ orí mi ọlọ́mọdé ń kabidi. èyí ti pọ̀ jù fún yín ni o. ilé ìbò ni mò ń fẹ́ ìbò gan-an mo fẹ́ kọ́. tó bá jẹ́ ènìyàn ò le ẹ máa wí tẹ̀lé mi ṣá. this is a monkey ọ̀bọ. aláwòrán tiẹ̀ ni ajá kúnmọ́yà. ọ̀bọ ni. ọ̀bọ nu. this is a monkey. this is a monkey. ọ̀bọ. ọ̀bọ. this is a motor car. this is a tansimọ̀ ni. wọ́n kàn yàwòrán yẹn ní ìkébà mọ́ni òun náà ni àwòrán náà yà bẹ́ẹ̀ tẹ́ bá pẹ́ ẹ́ àwòrán ìwájú ẹ̀. this is a motor car. this is a motor car. this is a father. èdè haúsá lọ́n tó ń sọ ni. òyìnbó ni kẹ́. ní fada ìjà làwọn haúsá ń pè fada rè béèrè. ọ̀rọ̀ wọn ló bára mu ṣùgbọ́n tàbí lè fada ni ẹ̀rí bàbá arúgbó tán yà síbẹ̀ ni. ọ̀dà àgbà lóòótọ́. òyìn náà ń pè fada bàbá fada. my father has a motor car. my father is a motor car. my father has a motor car. mo ní bàbá mi ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan. bàbá rẹ̀ ṣe kí ni. ó ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan. bàbá rẹ̀ ra mọ́tò. ń bọ́ bàbá rẹ̀ ra mọ́tò ọ̀hún. ọ̀rọ̀ ra máa kúrọ̀ ìwọ. nǹkan tó kọ sínú ìwé ni. kì í ṣèmi bàbá rẹ̀ lájọ ń fẹsẹ̀ rìn lọ́nà oko ló ṣe pé tí bàbá rẹ̀ ikú bóyá lọ́ra kẹ̀kẹ́ rí ọ̀wá ní ìsìn mọ́tò ká. nǹkan tó kọ sínú ìwé tó bá yẹ pé yín náà lè kà á nǹkan tèmi ká fún yín náà lè náà máa kà jáde. ta lọ wá ń kúrọ́ náà ẹ̀yin méjèèjì ìwé ní ń kúrọ́ ni àbí ìwọ fúnra rẹ̀. kò sẹ́ni tó ń purọ́ kò sẹ́ni tó ń purọ́ nǹkan tó wà ìwé ní ń kúrọ́ bọ́ọ̀ bá ń parú rọ́ọ̀hún ní sùkúù yín ọ̀ wà máa pààyàn níbi tí wọ́n ti já ọ. èmi ò jẹ́ purọ́ fún yín bàbá. pé bàbá rẹ̀ ra pílẹ̀ sọ. oya this is a monkey. oya this is a monkey. this is a monkey ọ̀bọ. ní fọ̀bọ́ ń sin mọ́ this is a monkey nìkan lẹ́ máa pè. this is a monkey. this is a motor car. this is a motor car. this is a father. this is a father. my father has a motor car. my father has a motor car. ó dára oya again this is a monkey. dúró sọ́ọ́rí tó ní monkey yìí kò dájú pé yóò lè tètè mówó wá sọ́ọ́rí èyí tí wọ́n tó mo fẹ́ kọ́ ọkọ mi gan bóyá wọ́n lè mọ́tì ìgbàyàn síbi iṣẹ́ tí mo wí kọ́ ṣèrànlọ́wọ́ fún mi kọ̀ọ̀kan lé. ìbá ní a máa bá eré bàbá àṣàlá lọ àdúgbò lórí ètò ìṣẹ́jú márùn-ún la ní sí lórí ètò yìí ẹja gbọ́ díẹ̀ sí. bóyá wọn lè gbà mí. ìyẹn ò lè lọ́jọ́ yẹn. ọ̀kọ̀ọ̀kọ̀ kọ́ mi níyàn náà. yóò ṣe tẹ́ bá ti dé bẹ́ẹ̀ tá a ti dé ọ́fíìsì ẹ̀ báyìí ẹni good morning sir I wish to apply as a messenger in your office sir. léètọ́ ti dàpọ̀ ìlú mélòó mọ̀ wá tí ìmọ̀ ń bẹ̀ ní sọ. ọ̀yá ẹ̀fẹ́ kan balẹ̀ kẹ́ máa ọ̀fẹ́ kọ̀yàn ní nǹkan ọ̀dà gbogbo rẹ̀ rú bá. ọ̀yá ẹ̀fẹ́ kan balẹ̀ kẹ́ máa bí tẹ̀lé mi. good morning sir. good morning sir. I wish. gbóná bó kọ ìbọ̀wọ̀ ìbá jẹ́ mọ́rin nǹkan. mọ́rin báwo ni. ńgbà ní mọ́rin ọmọ pé ó kọ obìnrin jẹ́ mọ́rin ọmọ pé ẹ̀gbọ́n ìyá rẹ̀ kàn máa jẹ́ mọ́rin àlásà. tí wọ́n jẹ́ mọ́rin lákọ́. tẹ́lẹ̀ good morning ẹ káàárọ̀ ni tí wọ́n jẹ́ pé mi náà mo wá kí n máa ní good morning sir. káàárọ̀ ní lédè ìbò. káàárọ̀ morning ní lédè ìbò. ìbò pàápàá ń fọ Yorùbá nù. ìbò jẹ́ fọ Yorùbá láéláé ìyẹn ò ṣeé ṣe. ẹ máa wí tẹ̀lé good morning sir. good morning sir. I wish. I wish to apply as a messenger. ìyẹn náà pè ní òyìnbó kóró. good morning sir. I wish to apply as a messenger. mo rí pẹ́ ń gbádùn ẹ̀ ní mi ìṣe fẹ́ yọ kúrò ní ìdẹ̀fẹ́ máa sọ̀rọ̀ láàrin ẹ̀. gbólóhùn mẹ́fà náà ni. inú mi ń dùn kí wọ́n ti mọ̀ ọ́. mo ti mọ̀ àwọn ẹ̀sọ́ mẹ́kẹ́. tẹ̀bátẹ̀lẹ̀ tó bá gbà inú wa dùn gan. mo ti sọ ọ̀hún ṣé mo bá ti sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé mo fẹ́ gbaṣẹ́ náà. mo máa dé ní sátidé tó ń bọ̀ ṣáà. ṣé sátidé lẹ̀ máa jáde. sátidé náà máa jáde. wọ́n bá retí. wọ́n sì wá ní nǹkan kan lè yá. àjẹkù ẹ̀ má ṣe yọnu. bá dé sátidé máa bá. òwúrò máa wọlé ọ máa rárá ọ
tó bá fojú sí ìwé rẹ ọ ṣe wọn kébì náà tètè wá múra bóyá mo lè bá ṣẹ́ náà wọ́n tó sí wọ́n bí iṣẹ́ wọn ìmúra alákọ̀wé ló sì yẹ kí n mú o ó yẹ bẹ́ẹ̀ ọlọ́run ṣe mo kú ní kóòtù wọ́n wá gbé táì mi lé wọ́n bá mú aṣọ mi wọ́n wá kíkẹ́ mi wọ́n kí dásíkì ìbọnú kẹ̀mbẹ́ good morning sir. irú dásíkì tèmi yìí ló máa kì bọ́nú kẹ̀mbẹ́. good morning sir. ọmọ ìgbéga gbéga gbéga o ọmọ ẹ̀ náà ti lọ làákùlẹ̀ ìbóyè má ti sápá lórí morris gbẹ́ngà làákùlẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ mẹ́fà náà sí ni o good morning sir apply I wish for officer for messenger ó ti pé ó ti dá wá máa lọ. bàbá sàláre tó bá di ọ̀la a máa parí ẹ̀ a máa parí ẹ̀ tó bá dọ̀la mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹjọ́ ìwà o mo dúpẹ́ tí ẹjọ́ ìwà mo mọ̀ pé ìfẹ́ bàbá sàláre ṣùgbọ́n tó bá dọ̀la abẹ́mọ́ aládọ́bẹ̀tò ìṣẹ́jú méjìlá ní sí Ṣínà Peter rèé ó yá ẹjọ́. ẹ ṣé o afrojuju lẹ fẹ́ gbọ́ o ẹ ṣé o. Afrojuju yẹn rèé òun ló gbé Ṣínà Peter jáde. máa dúdú tàbí kọrin afrojuju tó máa dàbí ẹni tó ní kò sí bá ṣe máa dùn. mo sọ fún yín pé bàbá tó lu ìlú Afrojuju yìí ó wà l'Amẹ́ríkà ó wà Maryland níbí èmi àti ẹ̀ tẹ́ bá worí péjì wa tẹ́ worí péjì mi Sami Dayo Agboola àjọ wà ní òde kan ní sátidé ni ẹ máa dúrà báyìí mo bá ya fọ́tò mo ń gbé bọ̀ lórí ètò bóyá next Monday ni mi ti lè sọ but ọjọ́ Monday mo ń gbé bọ̀ bàbá yìí bọ̀ kí n tó máa lọ wọ́n sọ fún wa pé tó wá di aago márùn-ún lónìí ẹ pàdé wa lórí ètò our heritage ogún ìní wa ẹ pàdé wa lórí ètò náà bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ lórí rédíò ètò yìí ti ń lọ lórí rédíò tẹ́lẹ̀ o àfẹ́gbé wá sórí Facebook náà ni àfẹ́ go live pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ló máa wà lórí YouTube live direct náà ni lórí YouTube láago márùn-ún ìfẹ́ mi pọ̀ ló ń gbé bọ̀ tó bá dago márùn-ún ètò our heritage ogún ìní wa láago márùn-ún lórí Dayo Agboola rédíò TV ẹ̀yin tẹ́ wà Nàìjíríà aago mẹ́wàá ni lọ́dọ̀ yín ẹ má ti sùn o ẹ má ti sùn ẹ̀yin ti UK aago mẹ́wàá ni lọ́dọ̀ yín ẹ má sùn ẹ̀yin ará Canada aago márùn-ún yìí ẹ jẹ́ àjọ pàdé o lórí péjì wa yìí náà ẹ pàdé wa lórí péjì our heritage ẹ̀yin ti Maryland aago márùn-ún ẹ pàdé wa our heritage lórí Dayo Agboola rédíò TV ìfẹ́ mi pọ̀ òun ló ń gbé bọ̀ wá òun la tọ́kọ̀ ètò náà ẹ máa enjoy Ṣínà Peter yìí lọ. ẹ̀yin tí ẹ bá ní kéde tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí wa lẹ́yìn ètò ẹ pè wá lórí 443-760-8578 443-760-8578 Tóbi Akápò ẹ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ bóò ni àwọn ti Amẹ́ríkà ni àwọn ti Baltimore Tóbi Akápò ẹ kú àbọ̀ mórí yín yes ètò Ṣọ́wọ́nyá náà ni àǹtí àti roundup ni ẹ pàdé wa láago márùn-ún lórí ètò our heritage pẹ̀lú ìfẹ́ mi pọ̀ yes láago márùn-ún ẹ ṣé. mo ní àti ìparí ètò ó yẹ ká parí ẹ̀ ní 2:30 ṣùgbọ́n torí Ṣínà yìí àní mo fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ sí i tó bá dọ̀la ìparí bàbá àṣàlátà play fún yín yẹn a máa mú wá ẹ̀jọ́ Ṣínà yìí sí ẹ jẹ́.
I say right now. We are ready to play music, we are ready. We need right now. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹjọ́ ìwà lẹ́ẹ̀kan sí ẹ̀yin mo lórúkọ yín bí rújọ́ láìdé adéjùmọ̀ ẹ ṣé tóbi akápò ẹ ṣé òpómúlérò ọmọ yorùbá ẹ ṣeun ìyá àdúrà margaret adétọ́lá ẹ ṣeun o ẹnọlá akínláyọ̀ àdúpẹ́ adéwálé moshood ẹ ṣeun o wùmí àbẹ ẹ màmá ṣeun ṣèyí àgbọ̀ọ́lá àdúpẹ́ babátúndé èlíjà ẹ ṣeun ìfẹ́mípọ̀ mẹ́sì àdúpẹ́ o gbogbo ẹni tí ẹjọ́ ìwà ojú tẹ́ fi ń wò wá wà ní fọ́ ètí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ẹ̀rí Ísírẹ́lì mo rí báyìí náà wọlé adọ́ parí ètò lẹ́gbórí wọlé báyọ̀ wa kọ́sílẹ̀ ẹ káàbọ̀ sórí ètò bóòni mo lárakùnrin yìí òun ló bá wa ṣe lé tí a fẹ́ ṣiṣẹ́ lé ẹ fẹ́ tún lè yí ṣe gbogbo ẹ̀ tẹ́ wà l'Amẹ́ríkà ẹ pé ó dá mi lójú ẹ̀rí Ísírẹ́lì ẹ káàbọ̀ sórí ètò ǹjẹ́ títí di ọ̀la tá a máa pàdé lórí ètò yìí lórí ètò Ṣọ́wọ́nyá bàbá ló ta yìí náà rèé o bàbá ló ta rèé màmá wípé èmi lọ́mọ òsì àlùsẹ̀ ọmọ ẹlẹ́gbẹ̀rin òro ọmọ ẹlẹ́sọ̀ gidigba ẹ̀nà ìṣọ́nà èso kan múra ọmọlúgbà ọ̀ṣà ti jiná màlẹ́mi lọ́mọ ọlọ́wọ́ ẹ̀mọ́jẹ̀ mọ sọ́lọ ọmọ ẹ̀mọ́jẹ̀ sọ́lọ ẹ̀mọ́jẹ̀ kiri àmì tán orí àwọn inú ti ń bí àwọn kan pé ọmọ Èkìtì inú ti ń kiri ẹ̀ lónìí àwọn ará Gbọ̀ngán àwọn ará Ìbàdàn àwọn ará Ọ̀yọ́ wọ́n wò pé ọmọ Èkìtì inú ti ń sọ̀rọ̀ afrojí dúró Shina Peter gbóǹsókè ó dàbọ̀. Àwọn oníjújú wọn lù jù wọn. Alábúrèdé làbúrèdé ẹ̀wọ̀n. Olúwa ṣíyàn láfọ́jú jẹ́ òun. Ìbò ṣíyàn.